Orúkọ mi ni Ọmọ́wùmí Jímọ̀. Mo kí yín káàbọ̀ sí TK OPOMULERO channel. Wọ̀nyí ni àwọn kókó ìròyìn ọjọ́ àbámẹ́ta 30 oṣù kọkànlá ọdún 2024. Orílẹ̀-èdè Faransé, Ààrẹ Tinubu pè fún ìdókòwò tó pọ̀ lẹ́ka ìpèsè oúnjẹ, iná mọ̀nàmọ́ná, ohun àlùmọ́ọ́nì ilẹ̀ àti ètò ẹ̀kọ́. Ilé ìgbìmọ̀ aṣòfin fọwọ́ sí yíyan ọ̀gágun Olúyẹdẹ gẹ́gẹ́ bí ọ̀gágun àgbà orílẹ̀-èdè yìí. Ilé aṣòfin àgbà bọ́lá ìkẹyìn fún olóògbé aṣòfin Wayas. Ààrẹ Tinubu kí Okonjo-Iweala kú oríire tó wọlé ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí alákòóso àgbà àjọ olókòwò ọjà àgbáyé WTO. Ẹ̀sùn jìbìtì amúgbálẹ́gbẹ̀ẹ́ Emefiele jẹ́rìí takò nílé ẹjọ́ pé òun gba $400 mílíọ̀nù fún un. Ẹgbẹ́ òṣèlú PDP fẹ̀sùn kan Okpebholo pé ó ń kówó ìjọba ìpínlẹ̀ Edo fún àwọn baba ńsàlẹ̀ rẹ̀ nínú òṣèlú. Ilé ìfowópamọ́ UBA yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu ní orílẹ̀-èdè Faransé. Àtúnṣe ìlànà gbígba owó orí. Àwọn aṣòfin láti apá àríwá ṣe ìpàdé ìdákọ́ńkọ́ bí wọ́n ṣe ka ìwé òfin náà lẹ́ẹ̀kejì nínú ilé aṣòfin àgbà. Ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó ìpínlẹ̀ Edo gba 30 ọkọ̀ ìjọba padà. Wọ́n ṣe ìlérí láti mọ oore fún àwọn tó tú àṣírí. Gómìnà Sanwó-Olú àti àwọn alága ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ àwọn ìjọba ìbílẹ̀. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin yóò pe ìpàdé ìta gbangba lórí òmìnira owó fún àwọn ìjọba ìbílẹ̀ ní ọjọ́ Ajé. Ikọ̀ ẹ̀ṣọ́ NSCDC rí òkú àwọn ọmọ ogun ìjọba 4 tí ẹgbẹ́ ọmọ ogun alákatakítí Boko Haram pa. Agbẹjọ́rò àgbà kò bá rọ ìjọba láti fòpin sí ìnákúnà owó ìlú. Ẹgbẹ́ òṣèlú APC kò rí nǹkan kan tí gómìnà Adeleke ṣe, wọ́n ní Ọbásanjọ́ ń tàn án ni. Ilé-iṣẹ́ agbaṣẹ́ṣe orílẹ̀-èdè China fa iṣẹ́ àkànṣe ojú irin láti ìlú Port Harcourt sí Aba tí wọ́n parí lé ìjọba lọ́wọ́. Orílẹ̀-èdè Nàìjíríà ń fojú sun ọdún 2025 láti ṣe ètò ìkànìyàn, àjọ akànìyàn ló fi léde bẹ́ẹ̀. Àjọ NAFDAC gba àwọn oògùn ayédèrú tí iye rẹ̀ tó bí $300 mílíọ̀nù ní ìpínlẹ̀ Èkó. Àwọn afurasí darandaran pa olóyè kan ní ìpínlẹ̀ Ògùn sínú oko. Ilé-ẹjọ́ sọ àwọn ọ̀gá ọlọ́pàá àti òṣìṣẹ́ ilé-iṣẹ́ ìwé ìrìnnà sí ilẹ̀ òkèèrè kan sí ẹ̀wọ̀n látàrí jìbìtì gbígba ènìyàn sí iṣẹ́ $1.5 mílíọ̀nù. Ìjọba àpapọ̀ fọwọ́ sí ìdásílẹ̀ ẹ̀rọ àfọpo rọ̀bì tí yóò máa pèsè 27,000 jálá epo rọ̀bì. Àjọ NAFDAC ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ará ìlú láti ṣọ́ra fún àwọn ayédèrú oògùn ibà tó wà lóde báyìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Namibia ń retí èsì ìbò tí wọ́n dì sẹ́yìn. Àwọn ọmọ orílẹ̀-èdè Ireland bẹ̀rẹ̀ ìbò dídì. Àjọ FIFA ti dá ipò ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà sí ipò 5 ní ilẹ̀ Áfíríkà. Lágada Abayomi ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Ọmọ́wùmí Jímọ̀ lórúkọ tèmi. Ẹ túbọ̀ máa darapọ̀ mọ́ wa lórí TK OPOMULERO channel. Opomulero.